my way here was your way you follow up fast or come on out and go to here. Akienaya, Ekbeme, Eyawaji, Sudame, Emiana Wasunu, Miobalonije Mela. Where to boy, where we want me. Where can I? I won't go on in Lima. I am not here, you water. No, I am going away next year. Hey! I'm a water! Water! How did you for? How? How about Bobby? Mena ni ọmọ gbogbo ẹ̀zẹ̀ wa rẹ̀ wá. Ìjúgbó. Ní ká máa wẹ̀ ọ̀tún ní ọmọ ẹgbọ́n tí gbé ọ̀ tí kàbọ̀ hùn yẹn kú ẹ kéré wọ́wọ́ ká ní dáre ná. Ẹnu wa kí á nínú oyè òwe o, ẹsẹ̀ náà ká pò máa o, ẹlẹ́lẹ́ àgọ́ o. Ìyá wa wúlò. Baba ọ̀nà gbọ́dọ̀ mẹ̀hìn à. Ọ̀rọ̀ ẹnu nẹ́bi ẹgbẹ́ o, ọ̀rọ̀ ẹnu bí ẹgbẹ́ o, rọ̀ mọ̀ ọmọ ya pánà ọ̀rọ̀ wa náà. Agbolagure o, agbolagure o, agbolagure o, agbolagure o, agbolagure o.